ọkàn ló ń dà mí láàmú o, kódà gan-an ó lè gbẹ̀mí mi láìpẹ́, èmi kọ́ o, Nnamdi Kanu ló sọ bẹ́ẹ̀. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá tó gbọ́ ẹjọ́ Nnamdi Kanu ti dá ẹ̀bẹ̀ tí agbẹjọ́rò afurasí náà wípé kí wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní ìlú Àbújá fún ìtọ́jú. Emmanuel Kanu tó jẹ́ àbúrò Nnamdi Kanu ló búra níwájú ilé-ẹjọ́ ọ̀hún pé àrùn ọkàn tó lè gbẹ̀mí ẹ̀gbọ́n òun dà á láàmú o, ó sì nílò kó lọ sí ilé ìwòsàn tí wọn yóò ti tọ́jú rẹ̀ láì fi àkókò ṣòfò. Agbẹjọ́rò Nnamdi Kanu Uchenna Njoku sọ fún ilé-ẹjọ́ náà pé àwọn agbẹjọ́rò ìjọba àpapọ̀ ti fún òun ní ìwé ẹjọ́ tako ẹ̀bẹ̀ ọ̀hún láti gbé Kanu lọ ilé ìwòsàn fún ìtọ́jú, àmọ́ òun kò tí ì rí àyè láti wo ìwé náà tó ní ojú ìwé 37. Njoku sọ pé òun nílò láti ka ìwé ọ̀hún dáadáa kí ìgbẹ́jọ́ náà tó lè tẹ̀síwájú, bó tilẹ̀ jẹ́ pé ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn adájọ́ yóò parí lónìí tí iṣẹ́ adájọ́ Amusa Liman yóò sì parí iṣẹ́ rẹ̀ lórí ẹjọ́ náà fún ìgbẹ́jọ́. Ṣáájú ni adájọ́ Liman náà ti sọ pé òní ni òun yóò gbọ́ ẹjọ́ mọ́ nítorí pé níṣe lòun dúró fún adájọ́ tó ń gbọ́ ẹjọ́ náà tẹ́lẹ̀, àmọ́ tó ti lọ fún ìsinmi lẹ́nu iṣẹ́. Adégbóyèga Awómọ́lọ̀ tó jẹ́ olórí ikọ̀ agbẹjọ́rò ìjọba àpapọ̀ sọ pé òun gba ohun tí Njoku sọ wọlé nítorí kò sí àkókò púpọ̀ láti máa gba ọ̀rọ̀ náà bí ẹni gba igba ọtí o. Nígbà tó ń sọ̀rọ̀, adájọ́ Liman ní òun ti sọ ṣáájú pé ó lè ṣòro fún òun láti jókòó gbọ́ ẹjọ́ náà dáadáa látàrí pé adélé adájọ́ tó lọ fún ìsinmi ní òun tí àsìkò ìsinmi náà kò sì tí ì parí. Ó fi kún pé òun gbà láti gbọ́ ẹjọ́ òun nítorí ohun tó yẹ kí wọ́n tètè dá sí ni, àti pé ó kan ọ̀rọ̀ ètò ìlera èèyàn èyí tó lè yọrí sí ikú. Ó ní òun yóò tarí ẹjọ́ náà sí akọ̀wé ilé ẹjọ́ tí akọ̀wé náà yóò sì tarí rẹ̀ sí adájọ́ James Omotosho tó ń gbọ́ ṣáájú òun, àmọ́ ó ní òun yóò kọ ìwé pélébé kan sí orí ìwé ẹjọ́ náà pé kí wọ́n tètè yanjú èyí tó jọmọ́ ètò ìlera Kanu nítorí ó ṣe kókó, wọ́n sì gbọ́dọ̀ yanjú rẹ̀ ní kíákíá. Agbẹjọ́rò kan tí kò fẹ́ kí a fi orúkọ òun léde sọ fún wa pé tí adájọ́ Liman bá kọ ìwé pélébé náà sórí ìwé ẹjọ́ ọ̀hún, ó ṣeé ṣe kí adájọ́ James Omotosho jókòó lórí ẹ̀bẹ̀ náà ṣáájú ọjọ́ 10 oṣù kẹwàá tó ń bọ̀ yìí tó jẹ́ ọjọ́ tí wọ́n sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú. Ẹ̀sùn wo gan ni Kanu jẹ́jọ́ rẹ̀ lọ́wọ́ ní ilé ẹjọ́? Ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Kanu káwọ́pọ̀ ìròjọ́ rẹ̀ níwájú ilé-ẹjọ́ gíga ìlú Àbújá báyìí o. Àwọn ẹ̀sùn náà dá lórí ìgbésùmọ̀mí àti wíwà nínú ẹgbẹ́ ìgbésùmọ̀mí. Ọdún 2015 ni àwọn agbófinró Nàìjíríà kọ́kọ́ fi ìsìnkú òfin mú Kanu. Ọdún náà sì ni ìgbẹ́jọ́ rẹ̀ bẹ̀rẹ̀. Nígbà tí yóò di ọdún 2017, ilé-ẹjọ́ fún un ní bẹ́ẹ̀lì nítorí ìlera rẹ̀, ṣùgbọ́n ó na pápá bora lẹ́yìn tí àwọn ọmọ ogun ya bo ilé rẹ̀ nílùú Umuahia ní ìpínlẹ̀ Abia. Lọ́dún 2021, wọ́n tún fi sìnkú òfin mú lórílẹ̀‐èdè Kenya tí wọ́n sì gbé wá sí Nàìjíríà pẹ̀lú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ láti wá tẹ̀síwájú ìgbẹ́jọ́ rẹ̀. Láti ọdún náà wá ní Kanu ti wà ní àhámọ́ DSS tó sì ń lọ sí ilé-ẹjọ́ láti jẹ́jọ́. Àmọ́ ṣá, afurasí náà sì sọ pé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí ìjọba Nàìjíríà fi kan òun o. Ìròyìn yajoyajo fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì jígí alára. Jígí alára, ìkànnì ìlúmọ̀ọ́dúnrún wá sẹ́. Ìkànnì jígí alára. Ètò tó fún ni lóye, ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 16, bàbá gbogbo.